Àṣírí wo ni Alfa Alfulani tú nípa Imam Paris tí Imam Paris fi bẹ̀rẹ̀ sí ní búra ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì pe Alfa Alfulani níjà láti máa búra bí wọn ò bá máa ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú àwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá? Ọ̀rọ̀ yìí lágbára o, ó kọjá be careful. Kí ni àwọn àṣírí kàǹkàkàǹkà táwọn àfáà méjèèjì yìí tú nínú fọ́nrán yìí? Kí ló ṣẹlẹ̀ gangan láàrin Imam Paris àti Alfa Alfulani tí wọ́n fi ń tú àwọn àṣírí wọn lórí fọ́nrán? Ọ̀rọ̀ yìí lágbára débi pé Alfa Alfulani náà ní láti jáde kí wọ́n sọ bọ́rọ̀ ṣe rí gangan. Kò wá tán síbẹ̀ o lórí ọ̀rọ̀ pé à ń bá àwọn èèyàn gba owó ìrànwọ́, à ń gbàrànlọ́wọ́ látọwọ́ àwọn èèyàn fún ẹni tó nílò ìrànlọ́wọ́. Ibo gangan ló yẹ kó wo ìrànlọ́wọ́ yìí kó máa lọ? Ṣé àpò ẹni tó nílò ìrànlọ́wọ́ gangan ni àbí àpò ẹni tó ń báyàn béèrè fún ìrànlọ́wọ́? Ẹ wo, ọ̀rọ̀ yìí ti fa wàhálà gidi gan o. Ó ti fa wàhálà láàrin Imam Paris àti Alfa Alfulani. Kí ló wá ṣẹlẹ̀ gangan tí Imam Paris náà wá jáde láti wá búra pé àwọn ò bá ìyá ìyàwó àwọn sùn? Ẹ wo, ìkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgónú fọ́nrán yìí. Ọ̀rọ̀ jáde, wìrìwìrì ọ̀rọ̀ jáde, àṣírí tú. Ẹ wo fọ́nrán yìí. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Wallahi Saheed Shittu ló bá mi sọ. Ìgbé evidence ẹ̀ jáde ibi tó fẹ́ bá ìyàwó ẹ̀ sùn. Gbogbo àwọn tí wọ́n gbà ẹ́ sílé, gbogbo orí burúkú tó ṣe pẹ̀lú wọn, kò sẹ́nìkan ká tó fẹ́ràn rẹ níbi tó wà. Wọn mọ ìyàwó, wọn mọ ẹni tó fẹ́ ṣèwé fún nígbà tó fẹ́ bá ìyàwó ẹ̀ sùn. Ọ̀rọ̀ àwọn àfáà méjèèjì yìí lágbára o. Bó ṣe wà yẹn o, èèyàn mi o, kò dá nílé o. Hello? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Speaker náà ló wà, speaker ló wà, mò ń gbọ́. Àkọ́kọ́ ń bẹ̀ wà ní kirikiri kọ́ aligegeri ẹ̀ṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ bá jọ bára wọn ní nǹkan pọ̀. Ok. Ó máa ń wò lẹ́wùlẹ́wù bí ojú Imam Paris. Kí wá ló ń ṣe Imam Paris tó wá ń mí tẹ́mi ẹ̀ wá ń ẹgbẹ́ sáré ni. Kò yẹ ó ní gbé rẹ̀ sáré. Ó ń sábàtọ̀ lórí fídíò tó ń ṣe. Kò yé mi. Kò sí nítorí pé Àgbàlá Gabriel o, Alfa Alfulani ni o, bí bá ń pariwo bó jẹ́ máa bá program mi lọ pé àlìgérégérí ọ̀rẹ́ rẹ̀. Ó sọ pé ibi tẹ́ ẹ̀ lọ yẹn lèmi náà ń dún. Ok. Ibi mission wọn yẹn lèmi kan dúró dé inú ọ̀rọ̀ yẹn. Ẹ máa wòran ẹ torí mission wọn sìn bó ti bẹ́ẹ̀ débẹ̀. Mo ti gbọ́ ọ̀sẹ̀ pé mo ti ibi mission wọn yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mo fẹ́ kí gbogbo ayé kí wọ́n gbọ́ kẹrí mission wọn. Èyí tó ń fẹ́ nìyẹn ẹ rí mission wọn sìn gbogbo ẹ̀yẹ yẹn ẹ dàpọ̀ ẹ máa tẹ̀lé wa ká lọ. Ṣé jàre. Now o ní problem. Ìjọ possible wọn àrí ìwà àbàjẹ́ lọ́dọ̀ àwọn àfáà tó kọ́ èmi ní kéwú o. Àwọn àfáà wo ló kọ́ àfáà wo ló kọ́ ẹ ń kéwú? Àfáà wo ló kọ́ ẹ ń kéwú? Àfáà wo ló kọ́ ẹ ń kéwú? Alikini Saheed pé ń sìn aligégérí àfáà wo ló kọ́ ẹ ní kéwú? Ìwọ oníwà bàjẹ́, ìwọ ẹlẹ́tẹ̀ẹ́, onílara ẹ̀dá, alábùkù èèyàn, alábùkù onílara. Wọ́n ń pè ẹ́ ní máàmù. Ọ̀rọ̀ àwọn àfáà méjèèjì yìí lágbára o. Wọ́n pè ẹ́ ní máàmù. Ó kà màmá. Wọ́n àmọ́ ibi tó ti wá Nàìjíríà àkàmọ́kọ́ ọmọ Nàìjíríà ni ọ́. Bóyá continue. Òun ní lọ́wọ́ láti ibi tó ti kọ́ ẹ kéwú, òun wá fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Òun fọpọlọ gbowó lọ́wọ́ àwọn èèyàn níbí báyìí. Ní Nàìjíríà, òun ni mò ń sọ o. Ok. Ẹ wo, mò ń bọ̀ wá o. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá oúnjẹ fún Fúlàní nínú Ramadan. Ẹ gbọ́. Dákẹ́nu ẹjọ́ ẹ dákẹ́ ẹ gbọ́ o. Ó ní gbogbo àwọn èèyàn tó wọ́n ń dá oúnjẹ fún Alfulani nínú Ramadan. Mission wọn nìyẹn o. Ẹ máa gbọ́ o. Padà sẹ́yìn díẹ̀. Àlìgégérí.
làfà Fúlàní bá ń pariwo mi ń bá mọ̀mọ́ ìyàwó mi sùn confam ló jẹ́ ká fi lé mi kó lé bẹ́ẹ̀ni ìjọ possible. Alfulani Alfa Alfulani ìbúra mo fẹ́ kó búra fún mi mo fẹ́ kí òun náà jáde bó ṣe wà yìí síbẹ̀ kó wá búra pé tí wọ́n àti àwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá o máa báyàwó àwọn ọba ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ o máa bá wọn sùn ìwọ àti wọn òjò máa jọ lásìpọ̀ tó bá jásí pé lóòótọ́ o kéwú lọ́dọ̀ bàbá Fúlàní lóòótọ́ o sì mọ̀ pé lóòótọ́ o ń lọ Mẹ́kà lójoojúmọ́ o ń lọ Mẹ́kà ní gbogbo ìgbà tó yẹ kó lọ Mẹ́kà o dẹ̀ ń kírun wákàtí márààrún ìwọ náà gbé Kùránì jáde síta jẹ́ kí gbogbo aráyé rí kó wá sọ fọlọ́wọ́ bá pẹ́ tó kí wà àtàwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá máa ṣe ṣìrán pẹ̀lú ara yín tẹ́ ẹ̀ máa bá bára yín sùn wàá gbé jáde kó fi búra tó bá wá tiẹ̀ parọ́ mo ní prove ẹ̀ dáadáa lọ́wọ́ tó pọ̀ dáadáa ìbúra tó ní kó wá búra fún ẹ ní Kùránì rèé ó dẹ̀ pé dáadáa látọ̀kèdélẹ̀ mo ra Kùránì yìí nílùú Mẹ́kà mo wá fẹ́ fi Kùránì náà búra fún ẹ torí pé ìwọ Fúlàní ó sọ nínú fídíò ẹ ó ní kó lọ búra tó bá jásí pé lóòótọ́ mọ̀mọ́ ìyàwó mi ni mo fẹ́ bá sùn tó fi lé mi kó lé Alukùránì rèé kò dín nǹkan kan níbẹ̀ Alukùránì ní báyìí kò sí nǹkan kan tó dín nínú Alukùránì yẹn tó bá jásí pé mo fi Alukùránì yìí ọ̀nà méjì ni mo fẹ́ fi gbà búra yìí mo fi Alukùránì yìí mo fi búra gbogbo tó bá jásí pé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wà àti Saheed Shittu jọ ń sọ àti ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn gbé sí létí nílùú France tó bá jásí pé lóòótọ́ mo fẹ́ bá mọ̀mọ́ ìyàwó mi sùn náà fi lé mi kó lé náà fi gba gbogbo dúkìá mi ni Alukùránì rèé gbogbo ègún tó wà nínú Alukùránì yìí kó máa jẹ́ tèmi tó bá jásí pé lóòótọ́ ni ọ̀rọ̀ náà àti ẹ̀yin tẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fẹ́ bá sùn náà fi lé mi kó lé náà fi nà mí wọ́n fà mí lẹ́ everything gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ìwọ àti Saheed Shittu Alukùránì yìí ó pé púpọ̀ kò dín kankan níbẹ̀ tó bá jásí pé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn gbogbo ègún tó bẹ́ẹ̀ láti Suratul Fatiha àti tó fi parí sí Suratul Baqara láti Baqara títí débi tó fi kanlẹ̀ sí Alukùránì ní gbogbo ègún tó bá ń bẹ́ẹ̀ kó máa jẹ́ ti tèmi àmọ́ o Fúlàní tí ó bá jásí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ gbogbo ègún tó ń bẹ nínú Kùránì kọ́lọ́nkọ́ á wọlá pé mo lọ sí Mẹ́kà mo lo odidi oṣù kan nínú Kàábà mi ò jáde lẹ́yìn ikú bọ́ta kú lọ róúnjẹ láti lọ fi ṣe ìbádà fún Ọlọ́run Ọba mi ò wówó lọ mi ò wá kankan lọ ìbádà ni mo lọ fi ṣe àmọ́ tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ ni kọ́lọ́nkọ́ mú lára ìbádà mi àti Alukùránì tí mo fẹ́ fi búra yìí tó bá wà ń bẹ̀ kó máa jẹ́ tiwọ Saheed kó dẹ̀ máa jẹ́ tiwọ Fúlàní àtẹni tó ń gbé ọ̀rọ̀ sí yín létí nílùú France àtẹni tó sọ gbogbo ẹ̀ fún yín pé mo báyàwó mi sùn gbogbo ẹni tó bá kó jẹ́ lóbìnrin ni lọ́kùnrin ni kó máa jẹ́ titi yín èmi ti búra tèmi náà o ìwọ náà Fúlàní ìwọ náà wá ní ìbúra kan tí wàá bú fún mi ìbúra mo fẹ́ kó búra fún mi mo fẹ́ kí òun náà jáde bó ṣe wà yìí síbẹ̀ kó wá búra pé tí wọ́n àti àwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá o máa báyàwó àwọn ọba ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ o máa bá wọn sùn ìwọ àti wọn òjò máa jọ lásìpọ̀ tó bá jásí pé lóòótọ́ o kéwú lọ́dọ̀ bàbá Fúlàní lóòótọ́ o sì mọ̀ pé lóòótọ́ o ń lọ Mẹ́kà lójoojúmọ́ o ń lọ Mẹ́kà ní gbogbo ìgbà tó yẹ kó lọ Mẹ́kà o dẹ̀ ń kírun wákàtí márààrún ìwọ náà gbé Kùránì jáde síta jẹ́ kí gbogbo aráyé rí kó wá sọ fọlọ́wọ́ bá pẹ́ tó kí wà àtàwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá máa ṣe ṣìrán pẹ̀lú ara yín tẹ́ ẹ̀ máa bá bára yín sùn wàá gbé jáde kó fi búra tó bá wá tiẹ̀ parọ́ pẹ̀lú proof ẹ̀ náà ó wà lọ́wọ́ mi àmọ́ wá jáde ní síta kó wá sọ pé bóyá nítòótọ́ wọ́n parọ́ mọ́ ẹni photoshoot ni fi Alukùránì yìí búra kó dẹ̀ fi Kàábà rẹ̀ kó fi búra kó fi gbogbo tọ́lọ̀ ń ṣe fún ẹ oní tó bá jásí pé lóòótọ́ ni àbírọ́ ni kó fi búra. Alfa Alfulani kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú 3 plots kí ló ṣẹlẹ̀ pẹ̀lú 3 plots tí ọmọbìnrin yìí jẹ láti ọdún kẹrin sísìn ọdún kẹrin rèé tọmọbìnrin yẹn ti jẹ ilẹ̀ 3 plots ọmọbìnrin yẹn gba 1 plot ọmọ ẹ̀ Mọ̀jídàt ó gba 1 plot ọmọ ọkùnrin náà gba 1 plot ó jẹ́ 3 plot ẹ̀yin aráalé tó bá jásí pẹ̀rọ̀ tí mo sọ irọ́ ni ẹ gbọ́ bí ọmọbìnrin yẹn ṣe jẹ ilẹ̀ 3 plot ọmọbìnrin ò tí ì gbalẹ̀ yẹn dòní ẹ gbọ́rọ̀ yẹn. I will give you 1 plot of land. I will give you 1 plot of another 1 plot of land. ọmọbìnrin tẹ̀rí London ló wà ó pè wọlé nígbà tó fẹ́ ṣe program lọ́mọbìnrin ẹ bá pè the first thing tí inú Fúlàní máa wí ni pé inú Fúlàní dùn pé ó wá láti London Fúlàní máa sọ the first time tó máa sọ̀rọ̀ báyìí ó lóun fún ní 1 plot of ilẹ̀ ní pé ó pè wọlé látara bẹ̀ inú ọmọbìnrin ẹ dùn àwọn ọmọ rẹ̀ náà ń bá dunnú gbà tó ní kó ka Fatia Fúlàní náà ló gbọ́ ó ní kó jẹ́ kí àwọn ọmọ tó wà ń bẹ̀ kó kà ọmọ yẹn bá ka kéwú ọmọ yẹn tún jẹ 1 plot ọmọkùnrin náà tó jẹ́ ẹ̀gbọ́n ọmọbìnrin yẹn náà òun náà ka kéwu títí ẹ̀ náà ìyẹn tó jásí pé nígbà tí yẹn máa ka títí ẹ̀ ó ka ìsájà ó ní Fúlàní sọ pé ọmọ yẹn náà jẹ 1 plot
ilẹ̀ yẹn wá jẹ́ 3 plot. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo èèyàn ara lé ẹ jẹ́ mọ̀ pé dòní tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Fúlàní ò tí ì fún ọmọbìnrin yìí nílẹ̀ ẹni kí Fúlàní jáde ó máa ń explain ọ̀rọ̀ dáadáa ẹni kó jáde kó wá explain why tí ọmọbìnrin ò fi gba 3 plot. Fúlàní kọ́ ló nílẹ̀ o àwọn tó nílẹ̀ tó ní ká máa fún yàn tíyàn bá ti ṣe dáadáa níbi competition Kùránì àbí anything pa ìbéèrè ẹ̀sìn Muslim wà nínú wọn Christian wà nínú wọn wọ́n wá wí nílẹ̀ yẹn Fúlàní ò fún wọn nílẹ̀ o Fúlàní ò fún wọn nílẹ̀ Fúlàní kí ló dé tó obìnrin yóò ṣe gbalẹ̀ torí pé kí ni Kùránì sọ pé kabura makta inda lion taqulu ma la tafalun nǹkan tẹ́ ẹ bá ti mọ̀ pàgbára yín ò ká tẹ́ ẹ nílé ṣe ẹ má tiẹ̀ ever débẹ̀ mọ́ rárá ẹ tiẹ̀ gbọ́dọ̀ ṣe Fúlàní dandan ni kò fọ́mọbìnrin nílẹ̀ 3 plot yẹ torí pé wọ́n kọ́ ló nílẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ti kó àwọn èèyàn pápá mọ́ra gidi gan débi pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ ronú lọ́nà míì mọ́ àfi nípa ẹ̀sìn gbogbo nǹkan táwọn èèyàn bá fẹ́ ṣe wọ́n máa ń ti ọ̀rọ̀ ẹ̀sìn bọbẹ̀ ni kí àwọn èèyàn lè gbà wọ́n gbọ́. Ẹ wo ọ̀rọ̀ pé à ń béèrè ìrànlọ́wọ́ fáwọn èèyàn ó ti dá wàhálà lẹ̀ gidi gan. ọ̀rọ̀ yìí ló wá mú Imam Paris sọ pé àwọn ṣetán o láti jà fún ẹni tí wọ́n bá ń gbájú ẹ̀ tí wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀ àbí tí wọ́n ń jà lólè ara ọ̀rọ̀ yìí lágbára. bẹ́ẹ̀ náà ni Alfa Alfulani náà jẹ́ kó yé àwọn èèyàn bọ́rọ̀ ṣe rí gangan ibi tí wọ́n ti ń parọ́ mọ́ wọn àwọn nǹkan tí wọ́n sọ tí ò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ rí bọ́rọ̀ yìí ṣe rí láti ibi tẹ́ ẹ wà kí lè ròyìn lórí ẹ drop comment yín lórí àwọn àáfàá méjèèjì yìí. Remember to like, share and follow us. Thanks for watching.